lọ́jọ́ tòní mo fẹ́ gbà wá níyànjú kékeré kan fún gbogbo ẹni tó máa ń yáyàn lówó, fún gbogbo ẹ̀dá tó bá ń yáyàn lówó. Mo fẹ́ rọ̀ wá wípé owó tí a bá mọ̀ pé a lè fún yàn kí a má yáyàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ ní àárín àwọn ọ̀dọ́. Lọ́jọ́ tòní mo fẹ́ gbà wá níyànjú kékeré kan fún gbogbo ẹni tó máa ń yáyàn lówó, fún gbogbo ẹ̀dá tó bá ń yáyàn lówó. Mo fẹ́ rọ̀ wá wípé owó tí a bá mọ̀ pé a lè fún yàn kí a má yáyàn. Ṣé ẹ̀rí ní pé léwà a bit too harsh? Lóòótọ́ ni owó tí ta bá fẹ́ yáyàn lówó tí ò bá ti sí pé bí agreement àkọsílẹ̀ wà ń bẹ̀ tó owó yìí tó dẹ̀ jẹ́ pé tí ẹ bá yẹ́yàn tẹ́ni yóò bá lórí ọ̀fẹ́ láti dá padà, ó máa bring issue àbí a lè let go. Ẹ jẹ́ ká jọ ká má wulẹ̀ yẹ́yàn. Téèyàn bá wá bá wa fún ọ̀rọ̀ owó, yálà fún business ni o fún personal thing, kó bówó ọ̀hún ṣe lè pọ̀ tó àbí bó ṣe lè kéré tó, deep down wa kan méjìlá láti kọ́kọ́ ní lọ́kàn. Ṣá agreement máa wà. Tó bá jẹ́ ẹni tó yẹ pé ó súnmọ́ wa tó yẹ pé a lè ṣe agreement, a ní láti ní lọ́kàn pé a fẹ́ fi ṣe sàdákà. Tẹ́ni bá dá padà, oore ọ̀fẹ́ ló jẹ́, àádúpẹ́. But tí ò bá ná àǹfààní àbí oore ọ̀fẹ́ láti dá padà, deep down wa tá fẹ́ yáyàn lówó ká ti mọ̀ pé kò ní bring issue. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń sọ pé àwọn èèyàn ṣẹ̀ wá. Àwa ò kí ń fẹ́ judge ara wa. Àwọn kankan náà wà tó jẹ́ pé àṣìṣe ti wa ni. Lára ẹ̀ ni ọ̀rọ̀ yíyáyàn lówó àbí dídòwò papọ̀ pẹ̀lú yàn. A ní láti mọ kí ni ìpìlẹ̀ṣẹ̀, báwo ló ṣe rí, báwo làwọn èèyàn ṣe wired. Àwọn kankan wà tó jẹ́ pé kò ní pé yàn gan fún ara ẹ̀ ni ò dá, but ìjẹ́ èèyàn wa bí a ṣe wired, òun ni dídá owó padà, sísan gbèsè debt. Ó ṣòro ṣe, wáyà kó rọ̀ wá lọ́rùn. Tẹ́ bá wò àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n á ní irun mú lówó, ó ṣòro láti fàtú. Ẹ̀yin náà jẹ́ ká try láti uproot irùngbọ̀n wa. Bí owó ṣe rí nìyẹn. Ẹni tí ó wá lè fúnyàn tó lè dá owó padà àbí tó tí kíní fí àwọn èèyàn ni. Àwọn tó wà extraordinary naturally kò ń rọrùn fún àwọn ẹ̀dá. So èyí ó ní ọ̀rọ̀ tí mo ní kí n pè wá sí àkíyèsí ká mọ̀ bí a ṣe fẹ́ ṣe. Táwọn èèyàn bá bèrè owó lọ́wọ́ wa, tó bá jẹ́ pé a máa bí fún àpẹẹrẹ, tó bá jẹ́ bí wọ́n bèrè 100,000, tó bá jẹ́ 20,000, 30,000, 40,000 la lè fún èèyàn bẹ́ẹ̀. Tá mọ̀ pé tí ìṣídàkà sọ ń pa fún àbí àyà pé bí àyà tí ò bá tiẹ̀ rí yẹn dá padà kò ní dùn wá. Ó máa pay yóò ká kó gbogbo owó yẹn lẹ̀ kó wá di ọ̀rọ̀ issue. Nítorí tẹ́ bá wáyé àtijọ́, tó bá ń fún àwọn bàbá wa tó yẹ pé tó bá fẹ́ yáyàn lówó yẹn, wọ́n máa ní pé kéèyàn fi nǹkan dúró. Wọ́n mọ nǹkan tó ń ṣe, wọ́n mọ bó ṣe rí pé kò rọrùn. Àwọn láyé ìsìn náà, àwọn tó máa ń yáwó èlé tó yẹ pé máa ń fi nǹkan dúró collateral, àwọn ní kẹ́ lọ bèrè lọ́wọ́ wọn. Despite pé àwọn èèyàn gan fi nǹkan dúró, tó bá tó àsìkò tó yẹ kó dáwó padà, ó nira. So it means báwo èèyàn ṣe rí ni in most of the time. Ẹ má jẹ́ ká kàn máa try láti máa ní lára pé àwọn èèyàn kan ò dá. A ní láti kọ́kọ́ mọ báwo làwọn èèyàn ṣe rí. Àwọn kankan wà. Ó dàbí inú tó bá ń sọ̀rọ̀ eré, tá máa ń wò nú eré pé ọ̀rẹ́ sọ̀rẹ́ wà. Ó wá rán ọ̀rẹ́ kó lọ bá òun toast obìnrin. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, wọ́n máa ń ṣe débi, wọ́n máa ń kọ story yẹn pé ọ̀rẹ́ ẹ̀ máa padà lọ fẹ́ nìyẹn. So the more bá fẹ́ blame ẹni tó da ọ̀rẹ́ tó yẹ pé wọ́n ránṣẹ́ wá lọ jẹ́ṣà rẹ̀, ó yẹ ká blame ẹni tó rányàn náà pé tí kò bá ní ìgboyà láti kọjú obìnrin, at least ó yẹ kó lè ní ìgboyà láti tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ lọ bá ọmọbìnrin yẹn, tó jẹ́ pé gbogbo nǹkan tó bá fẹ́ sọ ń bẹ̀ á lè fi ta rẹ̀ gbọ́. Torí ọ̀rẹ́ tó lọ bá obìnrin, òun lè ní girlfriend, bí girlfriend tiẹ̀ gan kò gbádùn wọn. So kí ni mo fi ń sọ èyí ni pé a ní láti mọ àwọn concept bí òun gan gbádùn girlfriend ẹ̀ tó wá rí ẹni tó ní kóun lọ bá, bí ẹ̀yẹn wá da àbó oníwà tó da. Èèyàn ni wá nígbà míì, kò ń ṣe kakọ̀ máa nail. A ní láti máa wo ibo làwa náà ti wrong, òun ti kíní. So bí a bá ṣe ń blame ọ̀rẹ́ tó betray, ó yẹ ká blame ẹni tó jẹ́ pé ó fi ẹran ṣológbò náà. So with this, àwọn nǹkan máa lè máa balance, kò ní jẹ́ pé a kò fẹ́ máa
gbé ìbílẹ̀ side èèyàn kan akọ̀ fẹ́ máa paint ara wa bad tá a bá mọ̀ pé ìwà tí mò ń wù yìí o èmi náà ó lè bá mi wí fún so máa check and balance á máa wà so fún gbogbo ẹni tí ó fẹ́ yáyàn lówó owó tẹ́ bá ti mọ̀ pé ẹ lè fún yàn ẹ má yáyàn tí kò bá ti ṣe agreement inú ẹ̀ kódà kẹ́ lè tún fi rí ẹ tún wo àpẹẹrẹ mi ẹni a ní ẹrú a dẹ̀ ní ìwọ̀fà ẹrú ni ẹni tó lọ kó lẹ́rú tó ń fipá mú sìn ìfipámúnisìn yálà ogun ni yálà wọ́n ta ẹnìyẹn sóko ẹrú nìyẹn ìwọ̀fà ni ẹni tí èèyàn tó lọ yáwó èlé tó wá di àsìkò tó yẹ kó dá owó yẹn padà tí ò wá rí dá padà so a mú bí yẹ bí àbí ọmọ àbí nǹkan kan a fi lọ sin gbà a fi ṣe ìwọ̀fà so tẹ́ bá rí èyí nígbà tẹ́ni bá ń ṣèwọ̀fà àwọn òbí tó lọ yáwó owó èlé pé ó máa ń difficult ní ọ̀pọ̀lọpọ̀ gbà ní o mọ̀ kan tó wà lọ́ndà kínní ẹ̀ bóyá gbèsè jíjẹ gbèsè gangan ló máa ń kọ̀ sẹ́ni torí kò ní pé gbogbo ẹni tí ò fẹ́ san gbèsè náà ni kò fẹ́ san abẹ́ni tó yáwó gbogbo ọkọ ni wọ́n fẹ́ dá padà nǹkan kan wà tó wà lọ́ndà ẹ̀ so kíní tó wà lọ́ndà ẹ̀ kò ní jẹ́ ká kọ́ máa rò pé bí gbogbo èèyàn ò dáa ó yẹ ká understand pé nǹkan kan wà nínú gbèsè jíjẹ so ẹni tó fẹ́ lọ jẹ gbèsè báwo ni ẹni tó fẹ́ gbowó lọ́wọ́ mi báwo mo ṣe ní rí bí èèyàn burúkú ó ní pé kémi fún ara mi ti mọ̀ pé ẹni yìí o owó tó wá fẹ́ gbà àbí nǹkan tó fẹ́ gbà yìí ó lè má ní oore ọ̀fẹ́ láti dá padà tí kò dẹ̀ kó jẹ́ pé kí n sáré paint àṣeyàn burúkú so deep down èèyàn kíyàn ti mọ̀ pé ó lè rí dá padà ó dẹ̀ lè má rí dá padà so tó bá ti mọ̀ pé tó bá rí dá padà good tí ó bá dẹ̀ rí dá padà ká jẹ́ kó máa lọ so tá a bá ní irú èròǹgbà báyìí lọ́kàn kó tó rí pa yáyàn lówó ẹ rí pé kò ní máa sí pé èèyàn burúkú kò ní máa pọ̀ láwùjọ bá ṣe máa ń sọ èyí lọ́rọ̀ yànjú tí mo ní kí wọ́n á sọ fún wa ní ọjọ́ tòní ẹ follow mi lórí social media handle mi ìjẹ́ ọmọlúwàbí lórí YouTube lórí Facebook Instagram àti TikTok Ọlọ́run á wà pẹ̀lú wa ẹ ṣé.